bàbá akẹ́kọ̀ọ́ FUNAAB tí wọ́n pa ti pariwo síta o. bàbá tó bí Christiana Ìdòwú akẹ́kọ̀ọ́ Federal University of Agriculture tó wà ní ìpele kẹta ti ké gbàjarè síta lórí bí kò ṣe tí sí ìdájọ́ òdodo fún afurasí tó pa ọmọ rẹ̀. Christiana ni wọ́n jí gbé ní oṣù kẹjọ ọdún 2024 nígbà tó ń rìnrìn àjò lọ sí ìlú tí wọ́n ti bí ní Ìta Olúwo Ìkòròdú láti fásitì ìpínlẹ̀ Èkó níbi tó ti ń kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì. Adélẹ́yẹ ẹni tí òun náà jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé gíga Ọlábísí Ọ̀nàbànjọ ni àwọn ọmọ ológun ilẹ̀ yìí ti fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ lẹ́yìn ìgbà tó jẹ́wọ́ ìwà burúkú tó wù ọ̀hún. Bàbá Christiana arákùnrin Ìdòwú Olúwafẹ́mi ti wá sọ pé inú òkùnkùn ni òun wà báyìí. Ó ké sí àwọn ọmọ Nàìjíríà láti bá òun dá sí kí ikú ọmọ náà má bàa lọ lásán. Nígbà tó ń sọ̀rọ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin wá fi yé bàbá ọmọ náà pé Adélẹ́yẹ sì wà lákàtà wọn o. Ó ní kò níbì kan tó ń rè, ìka tó bá sì ṣẹ̀ báyìí ló bá ń gé.